Ironu ti Sori Agba Kodo. Ọmọ ṣó ti yóò sí mọ́. Ọmọ ṣó ti jẹun ló kù. Ayédòbírípo. Gbogbo ẹ̀gbọ́n wọn ò láǹfààní kí wọ́n lè gbé penipeni àwọn àbúrò wọn mọ́. Gbogbo ẹni tó rí jẹ ẹ̀rù ń bà wọ́n lórílẹ̀‐èdè yìí pé ṣé mi ò ní tòṣì. Owó ló kọ ni kò nítumọ̀. Bá a fẹ́ ra oúnjẹ sílé déédéé owó tí wọ́n fi kọ́lé ni. Kódà bá a fẹ́ ra oúnjẹ sílé ó tó déédéé owó tẹ́ ẹ fi ra màálù tẹ́ ẹ fi pèdé tẹ́ ẹ fi ṣèyàwó. Ayédòbírípo. Mo gbàgbọ́dọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ yìí ò yé mi. Ṣé gbogbo ọmọ tálíkà lórílẹ̀‐èdè yìí ṣé wọ́n sì lè láǹfààní kí wọ́n rọwọ́ họrí? Àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ wọ́n gba minimum wage 70,000. Gbogbo àwọn tí wọ́n ń jẹ lábẹ́ àwọn olóṣèlú àwọn sọ wípé ṣe bó tó ra ráìsì. Béèyàn bá bímọ mẹ́ta pẹ̀lú ìyàwó wọn lè jàpó ráìsì kan tán lóṣù kan. Wọn kúkú fi parọ́. Nígbà ó ṣe pé ìrẹsì nìkan ni wọ́n máa jẹ. Minimum wage yìí equivalent èlò ni níṣẹ́ ojúmọ́. Gbogbo àwọn aṣòfin ṣé minimum wage yìí náà làwọn náà fi gbowó oṣù. Ohun tó jẹ́ fi mú sẹ́nítọ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun tó ní constitution orílẹ̀-èdè yìí kò sọ̀rọ̀ ńbẹ̀. Owó rèé. When a nation or republic cannot keep faith with justice and with the truth, it will never achieve unity. It will never achieve peace. And it will never achieve progress. I dare to tell this nation today that this is the problem. This constitution can never give us progress. This constitution can never give us peace. This constitution can never give us unity. And unfortunately, most of us in this National Assembly, we don't have the spine to face what we need to give this republic to have peace and progress. What do I mean? This constitution has 68 items. 68 on the exclusive list. This constitution has only 12 on the concurrent list. And those 12 are written so nebulously, so fraudulently, that you know that the intention is to even undermine those concurrent lists. That is why those who want unity and peace in Nigeria must first remember that the name of our republic is not just Nigeria. The formal name of this republic is Federal Republic of Nigeria. Unfortunately, we don't run a federalist system in Nigeria. Otherwise, what is so unique about all those things that are in the exclusive list? We used to have a parliamentary system, and then we wanted unity, we wanted peace, we wanted progress, and we therefore said we are going to go with a presidential system. Honestly, there are many presidential systems in the world that have peace and progress. I can't quarrel with that. But we must put in place the same safeguards
that presidential system across the world put in place so that you can have what it needs to run the society. Òun ni wọ́n náà rí yìí. Nígbà táwọn tí wọ́n láǹfààní tí wọ́n ṣètò ìlú, táwọn náà mọ̀ pé gbogbo òfin àti ohun tá a pè ní constitution orílẹ̀-èdè yìí, irọ́ lásán ni gbogbo ẹ̀ bá dé. Ó mọ̀ dùn mí wípé àwọn kan dìde láti wò ó pé kí láfi nítọ̀síwájú, àmọ́ gbogbo ẹni tí ò tí ì rọ́wọ́ họrí tó ṣe pé bí ń pa, bí wọ́n bá ti fún wọn lágolo ẹ̀wà tí wọ́n fún wọn nírẹsì kò sọ̀rọ̀ mọ́. Ayédòbírípo ẹ̀tàn lásán ni jẹ́ àwùsá tí pera rẹ̀ ló pè ìmùlẹ̀. Gbogbo ẹni bá fẹ́ wí, bí wọn bá ní kí wọ́n pa wọ́n, wọ́n á sì wẹ̀sùn kan ràmàǹdà, wọ́n á jù wọ́n lórí. Ó rí gbogbo ẹni bá jọ̀jọ̀gbọ́n tí ń kàwé, ìwé kan wà tí wọ́n ń pè ní Rich Dad Poor Dad, ló fi mọ̀ wípé bówó bá ṣe ń pọ̀ sí i, nìkan tẹ́ mọ láǹfààní láti fi rà nínú ìlú òní nítumọ̀. Gbogbo ẹ̀yin òṣìṣẹ́, ẹ lọ mọ̀ wípé owó tẹ́ ẹ gbà bẹ́ẹ̀ nìkan mọ̀ wọ́n sí o. Hardship tí ń bẹ lórílẹ̀‐èdè yìí ó ti wá lé kan. Èló ni wọ́n ń ta ìrẹsì lágbègbè tiẹ̀? Sẹ̀mó èló ni lọ́dọ̀ tiẹ̀? Iṣu ògúnpá kan ó dẹgbẹ̀rún 8. Níbo láyé wá ń yí lọ? Wọ́n sì ní bóúnjẹ bá ti kúrò nínú ìṣẹ́, àbùṣebùṣe. Ohun tí ó fi jẹ́ kí ṣèébùṣe, òun ló wá gbówó lórí gangan. Ẹja ò ṣeé jẹ, ọ̀rọ̀ oúnjẹ ti wá kò ní bó ti yó. Kárọ̀ onú ó di nǹkan mú ló kù. Agbá gbọdọ̀ lọ́wọ́ àròóròórò, ọ̀rọ̀ yóò yé mi tó. Àmọ́ bá a bá máa sọ, a ní Nàìjíríà go better. Látọdún tá a ti délé ayé, táwa náà fi dàgbà tó bá a ti tó yìí, láyé Abíọ́lá, nǹkan tá a rí tí wọ́n fi polówó náà ni wípé a fún yín níná, a fún yín lómi, a fún yín lọ́nà. Títí dàkókò yìí, kí ni wọ́n sì fi ń polówó? Àgùntàn wa ò paṣọ ìsídà, aṣọ bí 20 ọdún bí 50 ọdún ní bẹ lọ́rùn bàbá wa. Ó tojú sú mi kò yé mi tó. Àmọ́ òtútù ni ó kìlọ̀ fún ní pátá, ooru ni ó kìlọ̀ fálákànpọ̀ ẹ̀wù. Ṣé ẹ mọ̀ pé gbogbo Africa country yòókù ni wọ́n ti láǹfààní ni wọ́n ti ń jà fún revolution? Ṣé ẹ̀ ní padà sọ àwọn ọmọ mẹ̀kúnnù dé revolution? Ìyà ń jara ìlú, ebi ń para ìlú, single mother ò níye. Gbogbo ẹni tó yẹ kó ti níyàwó sílé, òun gan ò tí ì lè dẹnu ara ẹ̀ bọ́ débi pé yóò gbóbìnrin sọ́dẹ̀dẹ̀. Gbogbo obìnrin náà, èyí tó kọ́ṣẹ́ kò ríṣẹ́ ṣe. Gbogbo ẹni tó kọjá sísọ̀, ṣe bẹ́ẹ̀ ni bá yó ní ọ̀nà tí pòun fẹ́ wọṣọ, ẹni bá yó tán ní ọ̀nà tí pòun fẹ́ kọ́lé. Gbogbo èròjà kọ́lé ó ní kí tó ṣubú tẹ̀wọ̀n. 8,000 ní báàgì sìmẹ́ǹtì kan. Èló ni wọ́n ń ta búlọ̀ọ̀kù? Gbogbo ẹni tí nílé lórí, máa dúpẹ́ lọ́wọ́ Olúwa ọba o. Gbogbo ẹni tí ò sì tíì ní, ọ̀nà dà àti kọ́. Gbogbo àwọn òṣìṣẹ́, ohun tó yẹ ká jà fún ni hardship tí ń bẹ lórílẹ̀‐èdè yìí. Kàkà kó sàn lára àyà àjẹ́ ìfojoojúmọ́ bóbìnrin jọ. Kàkà ká wá jútùú sí gbogbo nǹkan tó wọ́n gbogbo bí ojú ẹja. Ẹ̀kúnwó ṣó lè sọ́ọ̀fù pírọ́blẹ̀mù tí ń bẹ lórílẹ̀‐èdè yìí. Ó rí ọ̀rọ̀ ní sẹ́nítọ̀ yìí ti sọ yìí wípé ẹja wà túnṣe sí constitution orílẹ̀‐èdè yìí. Bátúnṣe ò sí, àmọ́ láǹfààní àmọ́ kò yìí lójú kan bí àga àbàdàn. Àmọ́ látijọ́ táláyé ti dáyé ló ti jẹ́ pé àwọn kan ní àwọn kan ò ní ní. Àmọ́ bí tá a bá dé yìí, ó rí ó ti fẹ́ mọ́ dọ́gbọ́gba o. Gbogbo ẹni mélòó ló lè lóhun lè jẹun ẹ̀mẹ́ta lójúmọ́? Gbogbo ẹ̀ wá gbọ́wọ́ lórí gbogbogbò bí ọwọ́ aago. Gbogbo aráyé, ẹjá wà túnṣe sórí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí.
kó má bàa jẹ́ wípé gbogbo ẹni tí ń fayé ni wá lára kí wọ́n bẹ̀rù ọlọ́run kí wọ́n bẹ̀rù ìdájọ́ ọlọ́run ọba mi ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n.